Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, àti bí tẹ́tí ń gbọ́ wa. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Wọ́n ló ti ń rúgbó bọ̀ o. Wọ́n ní iná máa jó lórílẹ̀‐èdè yìí o. Kẹ́ máa wo àwọn Boko Haram bọ́n ṣe ṣe owó, bọ́n ṣe ṣe owó yàfùyàfù. Bẹ́ẹ̀ ni ọ̀gá ológun mo máa sọ pé prodigal son ni wọ́n. Ṣé àwọn prodigal son lélẹ́yìí àbí nǹkan míì ti wọ̀ wá lára lọ títí? Arákùnrin tó ń sọ̀rọ̀ lórí òkè yìí, ẹ̀rí pé yín sọ̀rọ̀ takuntakun. Ó ní kẹ́ fóun níṣẹ́jú kan, olúọdẹ lòun máa wọnú gbóhùn máa flush wọn jáde. Tá bá tiẹ̀ nírọ́ ló ń pa òótọ́ ló ń sọ. Ẹ ṣe jẹ́ àti ẹ̀já ká fún ní chance. Let the president appoint me. I will delegate the team to go inside the bush with myself and finish those idiots. I'm a hunter. I know all these bushes. I'm a professional hunter. I can delegate a team of hunters. Let the government give us army and the police will go inside that bush. I will lead it. I will lead. Even tomorrow I will lead. I will forget with this member and put my... Because I lè máa wòlúwa kí ìwà máa lọ báyìí káwọn èèyàn máa kú lọ́tún àti lósì lójoojúmọ́. Kí làwọn èèyàn máa ń wò lójoojúmọ́ lórí Instagram, lórí TikTok. Àwọn tó ń jó, àwọn tó ń gbọ̀n díwà síwájú dé play kíní kan play. But tẹ́ bá ń wo TikTok English Alhaji, tẹ́ bá lọ sí orí Telegram ẹ̀ rí iye ogúnlọ́gọ̀ èèyàn tó ń pa nílùú Nàìjíríà lójoojúmọ́. News kan náà jáde lánàá tí wọ́n ní Ribadu ní kọ́mọ̀ máa post gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí until after 2027. Bàbá yìí ti jáde o, ó pe bàbá wa Adébóyè, ó ní ẹ̀yin lẹ ní chance o láti bá àwọn tó wà lókè sọ̀rọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ o, wọ́n ní iná fẹ́ràn o. Ẹ wò ó, ẹja àwọn nǹkan fìdílé nǹkan, ẹja àjọpẹ́kùnrin rẹ̀ láyè lẹ́nu bàbá yìí. Tó bá tẹ́yìn náà bá ń gbọ́, kẹ́ máa fọ opinion sínú comment because ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ kò sọ̀rọ̀ yẹn kan ló ń bọ̀. Gbogbo àwọn tó yìí ń gbádùn Nàìjíríà wọn ò tí ì mọ̀ nǹkan tó ń bọ̀ wá bá wọn because kíní ti ń rán bọ̀, ó ti ń dé Oǹdó, ó ti ń dé everywhere. Ìgbà mélòó ti délẹ̀ Yorùbá tán, kí la tí wọ́n á sọ pa ẹ̀ ẹja jọ gbọ́ lẹ́nu bàbá yìí. Iná fẹ́ ràn ní orílẹ̀-èdè yìí, iná ó fẹ́ ràn ní orílẹ̀-èdè yìí. Mo fọ Ọlọ́run ọba bẹ̀ gbogbo ìwọ tó ń wò mí àti ìwọ tó ń gbọ́ mi. Ṣé rí fídíò yìí? Ẹ jọ̀ọ́ ẹ bá ń share rẹ̀ kó dọ́dọ̀ bàbá wa General Overseer of the Redeemed Christian Church of God, Pastor E.A. Adébóyè, tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ẹ bá mi share rẹ̀, mo bẹ̀ yín ní o, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ayò. Ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ bàbá Adébóyè ayò. Ẹ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ wọn. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní kí sóbìà tó di egbò Olúgànbẹ là á ké sí. Ó gbọ́ Yorùbá ni wọ́n ní kí sóbìà kó tó di egbò Olúgànbẹ là á ké sí. Bàbá wa Adébóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín, Ọlọ́run ní kí n sọ fún yín kẹ́ ẹ lọ sọ fún wọn lókè pé iná fẹ́ ràn ní orílẹ̀-èdè yìí. Ẹ fẹ̀dé darí o, bóyá òjíṣẹ́ tó sọ torí ẹ̀ ní o, bóyá ìtọ́lọ́run ni o, ẹ̀bùn wà lára yín dáadáa. Bàbá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ lọ kọ déètì ọjọ́ òní sílẹ̀. Ayò, òní ní ọjọ́ 12 oṣù karùn-ún 2006, May 12, 2006 ní déètì ọjọ́ òní tí mo ṣe fídíò yìí. Ó kù oṣù kan péré láṣẹ àyájọ́ June 12 ní gbogbo wa ṣe mọ̀. Bàbá, èmi tẹ́wọ́ yìí, Joseph Olúwagbénga, mo ti gbé gbogbo ìgbésẹ̀ tí tágbára mi gbé láti jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán mi sí wọn, ṣùgbọ́n wọn gbọ́. Bàbá, tí Ọlọ́run ti rán mi sọ́rọ̀ orílẹ̀-èdè nípa àwọn Boko Haram yìí láti February 19, 2013 ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ iṣẹ́ ìfún láti 2013. Ó ti lé ní ọdún 12 báyìí. Tẹ́rì sí ìwà rẹpẹtẹ tí wọ́n lè fojú rí. Bẹ́ẹ̀ ni sà. Ṣé láwọn tẹ́rọ́rìsì àbí Boko Haram àbí bó ni wọ́n ṣe ní ká mọ̀ pé ẹ ṣáà mọ̀ àwọn Boko Haram. Ìgbésẹ̀ tá a lè gbé gbógun yẹn fi lè ṣẹ́, Ọlọ́run ti sọ fún mi. Gbogbo ipá tí mo ní ni mo lò. Ẹ̀rí àkọ́kọ́ lẹ̀ ń wò wájú mi yìí o.
ẹ lọ wá ìwé ìròyìn Aláròyé tó jáde ní February 19 2013 page 9 ìjẹ́ tọ́lọ́run rán mi gbà yẹn kò ti jẹ́ síbẹ̀. 2013 kan náà yìí mo tún gbéra gbogbo àwọn iléeṣẹ́ ìwé ìròyìn mo bẹ̀rẹ̀ sí ní lọ Nigeria Tribune Ìbàdàn mo débẹ̀, mo tún kọjá lọ sílùú Èkó ní Punch lẹ́gbẹ̀ẹ́ toll gate mo tún débẹ̀. Nígbà mo ṣe gbogbo ti pépà tán mo kọjá sí radio stations mo tún wá s'Àkúrẹ́ Àdàbà rédíò mo débẹ̀, àwọn èrè wà gbogbo ọdún mo sọ yìí. Mo kúrò l'Àdàbà rédíò mo tún wá sí rédíò Nàìjíríà ní Adó Èkìtì. Mélòó mo fẹ́ kà mélòó fẹ́ sọ bàbá. Kódà lórí ọ̀rọ̀ yìí Ìjàpá tí mò ń lò nígbà yẹn tó sọ àjẹ́ yẹrí ìsítọ́ mo mọ̀ tá lórí ọ̀rọ̀ yìí pé kí n ṣáà lè jíṣẹ́ yìí. Nígbà tí ó tẹ̀ wá sówó kankan mọ́ lọ́wọ́ mi mo tún bọ́ sórí social media yìí lórí iṣẹ́ kan ṣoṣo yìí náà ni o, lórí iṣẹ́ kan ṣoṣo tí mò ń sọ yìí náà ni nípa àwọn ọ̀rọ̀ tó àwọn tẹ́rọ́rìsì àwọn Boko Haram yìí o, àwọn afẹ̀míṣòfò yìí o, ní tọ́lọ́run ní ká ṣe ìmájá ló ń gbó. Mo kígbe títí pàfó ni gbogbo ẹ̀ jẹ́ sí lẹ́rìí sí wà bàbá. Mo tẹríba o, ẹ lọ wo àwọn fídíò tí mo ṣe fún ọ ní ojú bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí tí mo ti ṣe nípa orílẹ̀-èdè, iṣẹ́ tọ́lọ́run rán mi, iṣẹ́ tọ́lọ́run rán mi, iṣẹ́ tọ́lọ́run rán mi. Mo ṣe títí ìwé ìjọ yẹn mo gbé síta mo fi hàn wọ́n, tó bá dàbí irọ́ ni ẹ lọ wo ìwé Aláròyé February 19 2013 page 9. Àwọn òwe pọ̀ o tí mo tètè rí nìyẹn. Bàbá wa Adébóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ darí kọ yín gẹ́gẹ́ bí ipò aṣíwájú tẹ́ ẹ jẹ́, iṣẹ́ ti yá lórílẹ̀-èdè yìí bàbá. Iṣẹ́ yá, iṣẹ́ Ọlọ́run ni kì í ṣe tèèyàn. Lórí èmi ta ni mí wájú yín, ṣé igi mọ́ jìnnà sórí èmi kẹ̀ mi tó bẹ́ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí bàbá. Ẹ lọ bá mi sọ fún àwọn tó ń darí orílẹ̀-èdè yìí, torí èmi ti títí wọn ti ẹ̀gbọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ wà lórí àgbáyé kì í ṣe orílẹ̀-èdè náà kan, ní gbogbo àgbálá ayé ìrẹ́ tó sọ pé tàbí lóye bò ó bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ lọ bá ní sọ fún gbogbo àwọn tó ń darí wa lórílẹ̀-èdè yìí pátápátá láti ti ibi tó ti bẹ̀rẹ̀ sí ibi tó parí sí pé òwú tí wọ́n fi di etí tí wọ́n fi gbọ́ gbogbo aráàlú tí gbogbo aráàlú wí, àwọn tó ń darí wa òwú tán fi di etí yẹn kan ìbániyọ kúrò. Bẹ́ẹ̀ni Ọlọ́run sọ wípé iná yóò ràn ní orílẹ̀-èdè yìí. Ọlọ́run kò sọ wípé iná yóò ràn ní orílẹ̀-èdè yìí. Ọlọ́run sọ wípé iná yóò ràn ní orílẹ̀-èdè yìí. Ìgbésí ni fẹ́ni tá a fi ní ránníṣẹ́ tó ń jẹ́ iṣẹ́ àdájẹ́. Ìgbé ni fẹ́ni tí wọ́n rán tó ń jẹ́ iṣẹ́. Bẹ́ẹ̀ ni Bíbélì mi sọ. Ó ti lé lọ́dún 12 tó ló wá ti rán mi sórílẹ̀-èdè yìí, ṣùgbọ́n àjálóńgó. Bàbá wa Adébóyè o, ẹ lọ fẹ̀mí darí wo ọmọ yín tó ń sọ̀rọ̀ yìí, bóyá ọgbọ́n orí ló ń lò tàbí lóòótọ́ ọ̀rọ̀ ló ràn níṣẹ́. Ẹ̀mí wà, ẹni ẹ̀mí ni yín, ẹ̀yin àtọ́lọ́hún. Ṣùgbọ́n kẹ́mi tó dákẹ́ lórí àbọ̀rọ̀ lásọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀yọ́ dòdìdì níta àwọn olórí wa ni àwọn tó ń darí wa. Ẹ jẹ́ n kọjá lọ sínú ìwé Jónà orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Ìwé Jónà orí 3 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Kí ló kà? Kí ló wí? Ọ̀rọ̀ Olúwa sọ wípé ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Jónà wá lẹ́ẹ̀kejì wípé dìde lọ sí Nínéfè ìlú ńlá nì kí o sì kéde sí ìkéde tí mo sọ fún ọ. Jónà sì dìde ó sì lọ sí Nínéfè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Nínéfè sì jẹ́ ìlú ńlá gidigidi tó ìrìn ọjọ́ 3. Jónà sì bẹ̀rẹ̀ sí wọ inú ìlú náà lọ ní ìrìn ọjọ́ kan. Ó sì kéde ó sì pé níwọ̀n 40 ọjọ́ sí a ó bi Nínéfè wò. Àwọn ènìyàn Nínéfè sì gba Ọlọ́run gbọ́, wọ́n sì kéde ààwẹ̀, wọ́n sì wọ aṣọ ọ̀fọ̀ láti àgbà wọn títí dé kékeré wọn. Ọ̀rọ̀ náà sì jẹ́ ọ̀dọ̀ ọba Nínéfè, ó sì dìde dúró lórí ìtẹ́ rẹ̀, ó sì bọ́ aṣọ ìgúnwà rẹ̀ kúrò lára rẹ̀, ó sì dá aṣọ ọ̀fọ̀ bora, ó sì jókòó nínú eérú.
ó sì kéde rẹ̀ ó sì wí pé kí Alani-Néfè jà nípa àṣẹ ọba àti àwọn àgbààgbà rẹ̀ pé má ṣe jẹ́ kí ènìyàn tàbí ẹranko ọ̀wọ́ ẹran tàbí abo ẹran tọ́ ohunkóhun, má jẹ́ kí wọ́n jẹ, má jẹ́ kí wọ́n mu omi, ṣùgbọ́n jẹ́ kí ènìyàn àti ẹranko fi aṣọ ọ̀fọ̀ bora, kí wọ́n sì kígbe kíkan sí Ọlọ́run, sì jẹ́ kí wọ́n yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà ibi rẹ̀ àti kúrò ní ìwà agbára tí ó wà lọ́wọ́ wọn. Ta ni lè mọ̀ bí Ọlọ́run yóò yí padà kí ó sì ronúpìwàdà kí ó sì yí padà kúrò ní ìbínú gbígbóná rẹ̀ kí àwa má bàa ṣègbé. Ọlọ́run sì rí i pé iṣẹ́ wọn pé wọ́n yí padà kúrò ní ọ̀nà ibi wọn. Ọlọ́run sì ronúpìwàdà ibi tó ti rò pé òun ó ṣe sí wọn, Ọlọ́run kò sì ṣe é mọ́. Ọlọ́run ò sì ṣe é mọ́. Bàbá Adébóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín, iṣẹ́ dọwọ́ yín o. Ọ̀rọ̀ Ọlọ́run lè lé o, kì í ṣe tèèyàn o, ìjíṣẹ́ tèmi o. Ẹ lọ sọ fún wọn o, òwú tán fi bọdí, òwú tán fi sí etí yẹn, tí wọ́n fi gbọ́ gbogbo táwọn yẹn kan yọ kúrò, torí pé iná ń bọ̀ lórílẹ̀‐èdè Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Iṣẹ́ t'Olùgbàlà rán mi, àjẹyè ni ó jẹ́. Iṣẹ́ t'Olùgbàlà rán mi, àjẹyè lèmi ó jẹ́. Jésù Olúwa wa. Àdúrà tí bàbá náà máa gbà pé orúkọ Jésù, sọ fún Ọlọ́run Olúwa, gbàkóso orílẹ̀-èdè yìí, la orílẹ̀-èdè wa yìí kọjá. Ìjì tó ń jà ní orílẹ̀-èdè yìí, Olúwa bá ní dá dúró. Àdúrà rẹ dáa.